Méjì nínú àwọn ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá tí wọ́n mú ipò fẹ́ fagídí gba ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ àbámẹ́ta ìyẹn ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá, wọ́n mà ti sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tí wọ́n gbé. Bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kó di mọ̀ wípé àwọn kábàámọ̀ rárá lórí ìgbésẹ̀ táwọn gbé, àti wípé bá àǹfààní bá tó yọ àwọn yóò tuntun irú ẹ̀ ṣe. Ẹ rántí pé lọ́jọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá tí í ṣe ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2024 tá a wà yìí, ìní àwọn ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá kan ni wọ́n ya wọ ilé àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyún Ọ̀yọ́ State Secretariat Government Secretariat tó wà lágbègbè Agodi ní ìlú Ìbàdàn, níbi tí wọ́n ti fẹ́ fi agídí rí àsíá ìyún flag orílẹ̀-èdè Yorùbá tí wọ́n fẹ́ rí síwájú ọ́fíìsì gómìnà Ṣèyí Mákindé tí wọ́n sì tún fẹ́ ya wọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ láti gbàkóso bẹ́ẹ̀. Ṣùgbọ́n táwọn agbófinró gbéná wojú wọn tí wọ́n ṣẹ́gun wọn tí wọ́n fẹ̀mí èèyàn 3 ṣòfò nínú wọn, tí wọ́n sì rí àwọn ìbọn 3, ọ̀pọ̀lọpọ̀ tàbọn, àdá àtàwọn nǹkan ìjà míì kárí ìgbà sílẹ̀ lọ́wọ́ wọn. Ṣá lọ́jọ́ Ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ yìí tí í ṣe ọjọ́ 15 oṣù kẹrin ní kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀gbẹ́ni Adébọ́lá Hamzat ni ló ṣe àfihàn àwọn afurasí tọ́wọ́ tẹ̀ fáwọn oníròyìn àti láti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò láti béèrè nǹkan tí wọ́n rí tí wọ́n fi lọ wúrú wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n kàyéfì ló jẹ́ pé ọkùnrin olùkọ́ iléèwé gíga kan tó lóyìnbó ń pè ní lecturer, òun náà máa wà lára àwọn afurasí tọ́wọ́ tẹ̀. Kódà iléèwé Federal College of Education Special SPED ti ìlú Ọ̀yọ́ ìní ọkùnrin náà ti jẹ́ olùkọ́. Orúkọ bàbá náà ni ọ̀gbẹ́ni Alábí Ògúndèjì, ẹni ọdún 55 years of age ni bàbá náà. Nígbà tó ń sọ̀rọ̀, bàbá yìí ní káwọn ìyàwó òun olóhùn ti dàgbà, òun kì í ṣe ọmọdé, òun sì kàwé, òun kì í ṣe olùṣí láwùjọ. Ó léèyàn pàtàkì tó kàwé tó tún jẹ́ òdìdí olùkọ́ ní ilé ìwé gíga lòun. Ó ní òun mọ nǹkan tóun ṣe, òun ò sì kábàámọ̀ ìwà táwọn hù. Ó ní gbogbo nǹkan táwọn ṣe ló bá òfin mu, kò sí nǹkan tó lòdì sófin nínú kéèyàn jà fún òmìnira ìyá ẹ̀. Ó ní àwọn aṣíwájú àwọn nínú jàǹgbara wọ́n ti jẹ́ kó di mọ̀ pé orílẹ̀-èdè Yorùbá ti kúrò lábẹ́ Nàìjíríà báyìí, wọ́n sì ti pín lẹ́tà káàkiri fún àwọn aṣíwájú Nàìjíríà àti gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá pé Yorùbá ti kúrò lábẹ́ Nàìjíríà kí àwọn bẹ̀rẹ̀ ìjọba délé. Ó ní ìròyìn ayọ̀ yìí làwọn lọ ń kà káàkiri táwọn fi wọ ilé àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti gbàṣàkóso ẹ̀ kó tó di pákó àwọn, tó sì ní òun ò kábàámọ̀ o. Gbogbo àwọn tó ń fẹnu wọn sọ ìsọkúsọ wípé gbogbo àwọn yóò ti máa kábàámọ̀ wípé wọ́n rán àwọn níṣẹ́ irú àwọn fìtọ̀mọ́jẹ, wípé inú àwọn dùn fún táwọn ṣe, àwọn á sì tó tún rí ẹ̀ṣẹ̀ báwọn bá ní àǹfààní. Nígbà tó ń kọ́ ọ̀rọ̀ Alábí Ògúndèjì lẹ́yìn, ọ̀kan lára àwọn afurasí tọ́wọ́ tún tẹ̀ torúkọ jẹ́ ǹjẹ́ Adémọ́lá Adéníyì, ẹni ọdún 29 29 years of age, òun náà lòun ò kábàámọ̀ o. Ó ní kí àwọn oníròyìn náà ká bira wọn kan sọ fóun pé ṣé bí Nàìjíríà ṣe rí ó dùn mọ́ wọn lọ́rùn ni, ó tẹ́ wọn lọ́rùn ni. Ó ní eku òkè bí eku, ẹyẹ òkè bí ẹyẹ, ọmọ èèyàn náà fọhùn bí ọmọ èèyàn, gbogbo nǹkan dàrú. Ṣùgbọ́n tó ní bí Yorùbá bá dá ní orílẹ̀-èdè wọn tó kúrò lára Nàìjíríà, àwọn gbàgbọ́ pé nǹkan yóò dára, nǹkan yóò rọrùn fún gbogbo ọmọ Yorùbá. Ó ní ìdí èyí làwọn fi gbé ìgbésẹ̀ táwọn gbé o, táwọn kò sì kábàámọ̀ rárá àti rárá. Nígbà tó ń sọ̀rọ̀ tó ń kádìí ọ̀rọ̀ náà nílẹ̀, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀gbẹ́ni Adébọ́lá Hamzat ó gba gbogbo àwọn òbí nímọ̀ràn, ó ní kí wọ́n kìlọ̀ fáwọn ọmọ wọn o àti gbogbo àwọn tá ń gbàtọ́ láti má ṣe jẹ́ kẹ́nikẹ́ni kó lù wọ́n nínàkulò tàbí gbé iṣẹ́ tí ò lè gbé fún ọmọ ẹ̀ kó gbé fún àwọn nítorí pé ọmọ ẹ̀ lọ́mọ àlàrán níṣẹ́ dé tòlótòló. ọ̀gbẹ́ni Adébọ́lá Hamzat wá jẹ́ kó di mọ̀ wípé ní táwọn afurasí náà ṣe ẹ̀sùn ńlá àti ẹ̀ṣẹ̀ ńlá ní lábẹ́ òfin, ìyẹn ẹ̀sùn ìdàlúrú tó lóyìnbó ń pè ní treason, èyí tí wọ́n lè pààyàn sí tàbí ráyàn lẹ́wọ̀n gbére lórí ẹ̀. Tó sì jẹ́ kó di mọ̀ pé ní abẹ́ òun gẹ́gẹ́ bí olórí ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́, òun kò ní fààyè sílẹ̀ fún ẹnikẹ́ni láti tó wúrú wà bẹ́ẹ̀ tàbí láti wá da àlàáfíà ìpínlẹ̀ Ọ̀yọ́ rú.